Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi, ó mà ga o, ẹ kú dédé àsìkò yìí o. Nǹkan tá rí gbọ́ mà leléyìí pé wọ́n ní kábíyèsí ibi tóun àti Naomi tọ́n jọ ń ṣeré ní náà ń gba atẹ́gùn, tọ́n ń gba afẹ́rẹ́ pé kéèyàn ṣáà jókòó sóbì kankan tí ká máa gbatẹ́gùn ṣá. Wọ́n ní ṣàìdédé ni Naomi ní òye ń kọ́ òun, òye ń kọ́ òun, òye ń kọ́ kábíyèsí. Òye ń kọ́ ẹ̀kẹ́. Báwo ló ṣe jẹ́ before you know it ṣe ló dẹ̀ fẹ́, ó dẹ̀ ṣe bí ìgbó fẹ́ ṣubú. Wọ́n ní bí kábíyèsí ṣáà ṣe wó ẹ̀jẹ̀ nìyẹn. Wọ́n ní kábíyèsí wá pariwo pé bí àwọn gáàdì wá, security, wọ́n ṣàṣe, ó láì pé wọ́n wẹ̀ tí omi, wọ́n fi omi wẹ̀ tí orí ó dẹ̀ jì. Wọ́n á ní kán gbé lọ sí hospital, kábíyèsí ní kán gbé lọ sí hospital, so hospital ṣá náà gbé lọ. Wọ́n á ní ẹ gbé lọ sí hospital báyìí, orúkọ hospital báyìí. Wọ́n ní pẹ̀lú tension tí kábíyèsí sọ pé kán gbé lọ sí hospital, náà gbé lọ. Ibẹ̀ ni àwọn NRC, àwọn orogún ẹ̀ ti gbọ́ pé wọ́n ti gbé Naomi lọ sí hospital. Kí wá ní ìtumọ̀ fainting tí Naomi wá faint? Wọ́n láwọn àwọn olórí yẹn, mostly Mariam àti Ashley, pé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní jarunpa. Kí ni ìtumọ̀ nǹkan tọ́mọ yẹn fi faint? Kí ni ìtumọ̀ sí? Kí wọ́n lọ jẹ́ pé Naomi ti tún lọ lóyún. Tó wá pé ó ti lóyún pé àwọn ò ní gbà o. Wọ́n ní ṣe ni Ashley bẹ̀rẹ̀ sí nípa wọ́n ní tiẹ̀ lówájú. Òun wà láàfin, òun sọ fún kábíyèsí wá jẹ́ kó òun bímọ lé ọmọ òun. Òun máa lajú òun lẹ̀ kí Naomi kó bímọ rẹpẹtẹ sáàfin. Òun dẹ̀ ń wo tòun, òun kábíyèsí ò dẹ̀ jẹ́ kó òun lóyún, kò jẹ́ kó òun ṣègbà, kò jẹ́ kó òun ṣàwọ̀. Wọ́n ní ṣe ló wá ń bínú bóun àti Mariam. Àṣé wọ́n ti wá fọwọ́sowọ́pọ̀ pé ó yá. Wọ́n ṣe plan ẹ̀ pé káwọn lọ sí hospital tí kábíyèsí sọ pé kán gbé lọ yẹn, pé káwọn lọ. Ṣé kábíyèsí òkùnkùn mọ̀ tension ló fi ní ó yá kán gbé lọ sí hospital kó òun bọ̀. Before you know it, wọ́n ní Mariam àti Ashley wọ́n ti start mọ́tò. Wọ́n ní mọ́tò Mariam náà gbé wọn méjèèjì. Ó di lẹ́lẹ́lẹ́ ní hospital yẹn. Wọ́n ní wọ́n dé hospital yẹn. Wọ́n bá ní emergency kan tó ń gbé wá. Orogún àwọn ni ìyàfin làwọn jọ wà. Tán ni ó faint. So àwọn ní ká wá wò. Pé kábíyèsí ní kán sáré lọ bá wọn wò. Pé kí ni nature of fainting tó faint. Pé títorí ẹ̀ pé wọ́n ní kán lọ wò. Kán kì í dáadáa. Àṣé wọ́n parọ́, kì í ṣe kábíyèsí ló rán wọn. Wọ́n kàn fi títorí ẹ̀. Wọ́n fẹ́ mọ wúlẹ̀wúlẹ̀ nǹkan tó fi títorí ẹ̀ faint. Bóyá ó lóyún, bóyá ò lóyún. Pé láyé, pé tó wáyé kó lóyún kó má wulẹ̀. Pé àwọn làwọn máa yọ oyún yẹn. Can you imagine? Ilé ayé tó ti fẹ́lẹ́ yìí tó lójú. Oh my goodness. Wọ́n ní láíláí àwọn ò tí ì róyún ni. Naomi fẹ́ máa lóyún. Wọ́n lẹ́ẹ̀mẹrin tó fi ó ti fẹ́ lóyún ẹ̀kẹrin. Láyé àwọn ò ní gbà. Òun ò dẹ̀ tí ì ní nǹkan kan. Wọ́n ní bọ́n ṣe ń jà porọ́ nìyẹn. Wọ́n débẹ̀, wọ́n ní àwọn wà. So bí kábíyèsí, bí wọ́n ṣe débẹ̀ ṣá, wọ́n wá ní láti ìbò, wọ́n ní wọ́n ṣàṣọ pé láti ààfin. Kábíyèsí ló rán àwọn bla bla bla. Pé wọ́n fẹ́ mọ̀ bóyá oyún ló ní àbí ló lè mú faint. Wọ́n ní dókítà wá sọ pé wọ́n ní káwọn mọ irú nature of sickness yẹn, nature of fainting. Wọ́n ní dókítà wá sọ fún wọn pé kò sí, káwọn yìí ń ṣiṣẹ́ wọn lọ́wọ́. Àwọn òrìṣà wọn ni àwọn máa mọ nature of the sickness. Tí kábíyèsí bá wà, wọ́n á sọ fún kábíyèsí. Ìsídà kábíyèsí àbí Naomi, ẹni tó lára ló máa sọ fún, kì í ṣe ẹ̀yin tẹ wá. Báwo ni kábíyèsí máa sọ fún pé kẹ́ wá wò?
pé bóyá oyún ni àbí oyún kan pé kì í ṣe bẹ́ẹ̀. Wọ́n ní dókítà yẹn ti ya tètè fi ahọ́n ẹ̀ ka eyín ẹ̀ pé àwọn eléyìí àtọ́ ti ní ààfin làwọn ti àtọ́ ti rí àwọn méjèèjì kóbìnrin ni pé kì í ṣe kábíyèsí ló máa ràn wọ́n kọ́ kó báyìí pé àwọn orogún kábíyèsí ni orogún Naomi ni. Wọ́n ní dókítà yẹn kókó ṣé wọ́n pé àwọn dókítà míì wọ́n sáré bẹ́bẹ́ yẹn kí iṣẹ́ wọn lè yọ. Bẹ́ẹ̀ ni wọ́n mọ ẹni tó máa sọ̀rọ̀ sí lọ́wọ́ tó máa fi ìrìn àjò kún ìrìn àjò wọn. Àwọn ò fẹ́ wọ́n ní bí dókítà yẹn ṣe sọ fún pé kó máa lọ pé ó ń rẹsì wọn ò tí ì lè ráyè wò rí báyìí. Wọ́n ló tán wọ́n ní àwọn wá lọ jókòó sí reception wọ́n lọ jókòó sí reception wọ́n ń wò fòfò wọ́n bá rí nọ́ọ̀sì wọ́n ní ẹ jẹ́ ká lọ wo wọ́n ní nọ́ọ̀sì pé ẹ̀wọ̀n béèrè ẹni báyìí pé àwọn fẹ́ lọ sí yàrá tó wà káwọn lọ wò kán lọ wo áfẹ́rẹ́. Wọ́n ní dókítà meanwhile wọ́n ní kábíyèsí ti sọ pé anybody tó bá wá sí hospital kó fẹ́ rí Naomi àfi màmá ẹ̀ àti ìsinmi àwọn tóun fẹ́ kán rí nìyẹn pé after yẹn nobody. Wọ́n ní wọ́n ti fi ohun lẹ̀ báwọn náà ṣe obìnrin méjì kan ṣe máa wá ó ní òun wá látàfẹ́ pé wọ́n ní kán má gbà fún wọn kán wọlé kán lọ wo Naomi. Wọ́n ní gbogbo wọn dẹ̀ ti cooperate wọ́n ti sọ fún wọn pé wọ́n gbọ́dọ̀ wọ́n rán jókòó wọ́n máa jẹ́ kán wọlé lọ rí kábíyèsí wọ́n jẹ́ kán wọlé lọ rí Naomi wọ́n jẹ́ pé kábíyèsí ti fún wọn ní instruction. Wọ́n ní nígbà tó wáyà pé wọ́n á fi security kan láti ààfin ó wà ńbẹ̀ pé kó dúró ti Naomi kó má yẹ kí anybody wọlé. Wọ́n náà sáré lọ bá security yẹn kó jọ àwọn fẹ́ rí Naomi àwọn fẹ́ ṣe kinní kó ṣí kinní fáwọn kó júwe ibi tí Naomi wà. Wọ́n ní ìyẹn sọ pé ẹ bọ́ta kábíyèsí ní kò sí anybody tó gbọ́dọ̀ wá disturb Naomi níbí pé kán máa lọ. Wọ́n ní security yẹn kọ́ disgrace pé torí kíni ìyẹn tí kò ti mọ̀ wọ́n pé àwọn ṣìkàṣìkà ni wọ́n ò fẹ́ kí anybody lọ disturb Naomi. Wọ́n ní bọ́n ṣe wá bínú lọ nìyẹn kán bú wọn láṣẹ security yẹn wọ́n bú wọn ṣe gbà pé ṣòbó yìí ó máa padà wá bá wa ní ààfin pé a ní ká ṣe nǹkan kan fún un ìyẹn lòun ò gbà pé kábíyèsí pé nǹkan tí kábíyèsí sọ fún òun lòun sọ fún òun wọn ò gbọ́dọ̀ wọlé torí kẹ́hìn tí mo pé aṣebi ni wọ́n ṣebi ni wọ́n. Wọ́n ní bọ́dẹ̀ ṣe ń lọ lé nìyẹn wọ́n ti mọ̀ pé mission wọn kò come to pass. Wọ́n ní wọ́n ṣe ń lọ lé nìyẹn ló bá lọ lásídẹ̀ǹtì lọ́nà. Wọ́n lọ lásídẹ̀ǹtì pé mọ́tò pé bọ́ọ̀lù ń ṣe kó wọn yọ ọlọ́run ló yé. Wọ́n ní wàtà wọ́n ní accident pé iwájú mọ́tò yẹn pé beyond repair ni pé mọ́tò yẹn tiẹ̀ ti condemn. Wọ́n ní imú iwájú yẹn ti jẹ sí mi ó ti jẹ dé ìdajì pé bóyá wọ́n gbé wọn jáde ni wọ́n gbé ọlọ́run ló mọ bọ́n ṣe pé wọ́n kàn rí wọn tán jókòó sí ilẹ̀ ẹlẹ̀ níta. Wọ́n bá sọ pé kán bá wọn pe kábíyèsí o àwọn lásídẹ̀ǹtì o kán bá wọn pe kábíyèsí o. Wọ́n ní kábíyèsí ń bolẹ̀ lọ sí lásídẹ̀ǹtì wọ́n ní kí kábíyèsí máa bọ̀ pé kán tó gbà wọ́n lọ sí hospital. Wọ́n ní kẹ́ lọ sí hospital lẹ́wọ̀ àbí bolẹ̀ wọ́n ló ti kó àwọn wà ní portion níbi tí mọ́tò yẹn ti lásídẹ̀ǹtì. Wọ́n ní ẹni ẹlẹ́ni tó ń bọ̀ láti ìkíní ó fèsì wọ́n dẹ̀ lọ kọlù níbi tí wọ́n ti ń gbé borùn níbi wọ́n ti ń sọ̀rọ̀ Naomi láìda tó ń lọ. Wọ́n ní pẹ̀lú full speed kọ́lọ̀ ló ti ẹ̀yọ wọn tó ń fi kú. Pé wọ́n kàn gbé wọn lẹ́lẹ̀ tó ń gbé wọn jókòó sílẹ̀ lẹ̀ pé kán tó lọ sí hospital pé kí kábíyèsí kọ́kọ́ wá bá wọn níbi tó ti ní ásídẹ̀ǹtì. Rí pé kábíyèsí ti rí ògo kábíyèsí ti rí ògo kó tó so nígbà tán bá di tí kábíyèsí bá máa débẹ̀ ni kábíyèsí ṣẹ̀ṣẹ̀ máa béèrè bí wọ́n ti ń bọ̀ torí tí kábíyèsí bá gbọ́ pé wọ́n lọ sí ọ̀dọ̀ Naomi tí wọ́n dẹ̀ ń bọ̀ tán lọ lásídẹ̀ǹtì kábíyèsí máa sọ fún wọn pé ta ló ràn yín lọ kí lẹ lọ ṣe lọ́hùn ẹ fẹ́ lọ gbé borùn ẹ fẹ́ lọ ṣèkà ẹ fẹ́ lọ ṣe bí torí ẹ ti sọ wọ́n náà sọ pé táwọn bá dé ọ́fíìsì pé táwọn bá dé ààfin pé nǹkan tó máa fojú kábíyèsí rí àwọn ò tí ì lóyún kábíyèsí lọ tó ń fún Naomi lóyún tó ń bímọ pẹ́ẹ́pẹ́ bíi ti kìíní ta ló sọ fún wọn pé Naomi lóyún kì í dẹ̀ ṣe wọ́n tí ìwọ̀n wọn nìkan náà kàn gẹ̀ẹ́sì náà sọ nonsense
So ẹ̀yin èèyàn wa, ẹ rí pé ogun láyé, ẹ ṣàánú fún wa, ẹ bá wa share, kẹ́ bá wa like, kẹ́ bá wa subscribe. Kọ́lọ́run kó jọ̀ọ́ nínú àánú ẹ̀, kó fi ìṣọ́ ẹ̀ ṣọ́ wa, kó ṣọ́ wa lọ́wọ́ ẹni tó ń ṣọ́ ẹni tá ò ṣọ́. Ẹ̀mí mímọ́ ṣàánú fún wa. Eléyìí lágbára o. Ẹ bá wa subscribe, kẹ́ bá wa share, kẹ́ bá wa like, kẹ́ lè fi tó kù sí comment section. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Láyọ̀ o.